Okay, sir. Yes, sir. Immediately, Timo received the first signal, sir. Ni our boys ti wà nígboro, and we're trying our best. Yes, sir. Yes, sir. Okay, sir. I can assure you, sir. Timo to drop call, sir. I'm going to step up action, sir. And you will see the result very soon, sir. Yes, sir. Okay, sir. Sure, sir. Yes, sir. What goes around surely comes around. During Nigeria, oh, darling, you are set. Yeah, I'm good to go. Sure, I need your kotolo. Not late. It's a time. Thank you. I won't take much inconvenience. All right, darling. All right. All right, call me when you get to work. All right. All right. Try to take back the wallet. Hello, come. Àlàáfíà ni. Àlàáfíà ni mo wà o. Báwo dẹ̀ ní school? Ṣé lecturer tó fún problem yìí ò fún problem yìí? Olúwa ṣe. Daddy wà ní ilé wọn ṣe prayer. Ọba lolúwa. Òtúndé, kí ló tún fẹ́? Ṣé bí wọ́n ti sẹ́ǹdì ẹ̀ sí ẹ? Ẹni pẹ̀lú bó ṣe ń gbà yìí, èmi ṣàfẹ́kọ̀ọ́ fojú sí iye ẹ̀mí wọn. Ìjọ òun ló ti gbọ́ kan lọ́wọ́ dájú tó pé wọ́n ṣe prayer ṣé wàá pè wọ́n padà. Ìdẹ́nùrí o, bàbá yé orí o, tọ̀run wò ó, àgbèjà o, àgbèjà o. Ẹ kú jókòó sá. Ẹ ra sá dọ́kítọ̀. Wọ́n mi bólú, èmi ò lè pẹ̀lẹ́ kó ọ̀rọ̀ mọ́. Ládé bá fún lálàáfíà. Àmì o. Ẹ̀yin náà máa rí pé ìgbà tẹ gbé wá ó ti yàtọ̀ sísè. Àdúpẹ́ lọ́dọ̀ ti bá fún àlàáfíà. Bọ̀mọ́ mi bólú ẹ̀yin mo ní bá sọ̀rọ̀ dáadáa. Ẹ ní láti máa mójútó ọmọ yìí dáadáa. Gbogbo nǹkan tí mo sọ pé kó má máa jẹ kó má máa mu, ẹ máa make sure pé ẹ ń fún un ní follow up. Ẹ mọ̀ pé àwọn ọmọ kéékèèké tó bá ti lọ sí ilé ìwé tó bá ti ṣeré pa ẹ lè mọ̀. Bọ́ tó bá ti délé yẹn ẹ̀tọ́ títí yín mọ̀ mi bólú ò ní pé kẹ́ rí dájú pé ẹ mójútó dáadáa. Ọlọ́run fún yín tó lágbára Ọlọ́run. Àmì o. The main thing tẹ́ ní láti mọ̀ ni pé mo ti sọ fún yín lẹ́hàn ẹ wá time kẹ́ jẹ́ ká tètè ṣe surgery fún ọmọ yìí because stomach hernia tí ó ń ṣe ọmọ yìí each time tí àwọn intestine yìí tó bá ti wọnú navel ni ọmọ yẹn máa feel much pain ó máa feel much discomfort kò lè dá fún stage ọmọ ìbáyìí but the earlier the better tá bá tètè ṣe operation yìí fún ọmọ yẹn náà máa lálàáfíà ọkàn tí yín náà máa lè balẹ̀. Doctor, gbogbo àlàyé tẹ́ ṣe pátápátá ló yé mi and I assure you you said 200,000 kò sí problem lágbọ́rọ̀ lọ and very soon I will try and work on that. I promise you. The earlier the better. Wọ́n mi bólú àwọn oògùn tí mo dẹ̀ sọ pé kẹ́ máa lò fún mi ẹ máa try pé ẹ ń lò from time to time pending the time tẹ́ máa ṣe wá ṣe surgery fún mi. Àwọn máa wà okay immediately tá a bá ti ṣe surgery fún Ọlọ́run máa fún bàbá mi. So ẹ ṣe gan.
bẹ́ẹ̀ ṣe lọ sí máa pe reception máa ní kó fún yín ní 1 or 2 drop. What goes around, surely comes around. During Nigeria, oh, Nigeria, oh, Nigeria, oh, Nigeria. Story balo, abongo. Fuck! Huh? Oh my God! Huh? Oh my God! John. Eh? Wá kí ló fa Yorùbá yìí? Client ti lọ mọ́ mi lọ́wọ́ náà. Kò ní lọ á dúró díẹ̀. Ọtí mi expect kó yẹ kó ṣe gan ni pé ó yẹ kó gbé làbí yẹn kó jọ wọ́n lé báyìí pa. Kí n la laptop mọ́lẹ̀ pẹ̀. Yes. John tọrọ lọ́hùn tí bá ba tools jẹ báwo ló ṣe fẹ́ jẹ́ kí n survive. Jọ ìgbà tó bá túùsì ẹ jẹ tẹ́lẹ̀ tó la làbí yẹn mọ́lẹ̀ jọ kí ló ṣe fún ẹ kí ló dà fún ẹ náà sọ fún mi kí ló dà fún ẹ ó máa ń dùn mí fún ẹ gan ṣó mọ̀ ọ́n tí mo sọ pé ó máa ń dùn mí fún ẹ ni pé o ò fẹ́ understand o ò fẹ́ reason pẹ̀lú mi wá ṣé bíbá ló ṣe fẹ́ jókòó sí ni èyí máa tẹ̀lé ìjà ló ti tẹ̀mí tẹ̀lé àbí bẹ́yìn sí máa da rẹ láàmú ṣó mọ̀ ọ́n tó ń dùn mí fún ẹ ni pé mo kàn ń wo pé bàtà àti máa sọ pé bóyá mo fi ẹ́lẹ̀ síbi tó wà yín sí àwọn èèyàn máa ní ààrẹ rí ọba ó ti lórí dán mi ò dẹ̀rẹ́ kó rí bẹ́ẹ̀ ọ̀gbẹ́ni gbogbo eléyìí tó ń ṣe ìjẹ́ka pátì short cut wà ọ̀gbẹ́ni gbogbo àwọn tó ń ṣiṣẹ́ yìí gbogbo ọlọ́mọ ọkọ tó ń ṣe sí ìgbòho tí wọ́n ń ṣe tó ń ṣe yìí short cut wà gbàgbé gbogbo eléyìí. Ọba. mo jẹ́ lóhùn. Ọba. ọ̀gbẹ́ni mi ò dáa kú kí ló ṣẹlẹ̀. short cut. Yes. Ìjì mèrè ṣákìtì ọmọ gbígbà láti o torí bálọ̀ ló dájú ọmọdé burúkú. Ìyá Sínátù. Ẹ pẹ̀lẹ́. Ẹ wo bí tẹ bá wò mí dáadáa ẹ ń gbé sí lẹ́ẹ̀tì kò jáde. Because ọmọ ti wà lẹ́ẹ̀tì kò ti tẹ̀sí omi bẹ́ẹ̀ jù láyé gẹ̀ẹ́tì. Ṣé ẹ yóò mọ ọkọ tẹ máa ń bá mi kó pọ̀ yẹn? Ọ̀pá ẹ̀yìn alẹ́ àti jẹ̀dí yẹn ẹjọ́ ẹ sáré bá mi gẹ̀ẹ́tì. Ẹ ṣe pọ̀ ẹjọ́ tó yọ lọ. Bó ṣe sọ yẹn ẹ kú pọ̀ fún because ọmọ ti wà lẹ̀ gidi gan ni tó ti tẹ́lẹ̀ báyìí pé gidi ó ti tẹ́lẹ̀ báyìí. Àwọn tiẹ̀ ló sọ yẹn tèmi kọ́ because èmi ò tiẹ̀ lọ́mọ kankan lè dé pé máa ní pé pápá kan wà tí mo ti fẹ́ lọ ṣeré lálẹ́ àmọ́ bí mo ṣe wá dé bíbá yìí láàrin change ṣá láàrin change ó yẹ mo gbójú mi sókè oríire mo sì gbà mú wọ̀nkan òòrọ̀ nǹkan àwọn fíìdì rè téèyàn ti lè gbá bọ̀ téèyàn ò ní kọsẹ̀ ọlọ́run bójú rọ̀ ò ní yọ̀ ṣubú lórí fíìdì lọ́tọ̀ tó wà ìsẹ́kù kan lórí. àtọ̀. ẹ̀ka ọ̀rọ̀ ayé gbígba kí robo nọ́ọ̀sì ọ̀fẹ́ náà tún ní mi ò fowó ra rọ̀rọ̀ níbi ìṣòro èmi mo wíwé kò ní gbèsè tẹ́ jẹ́sẹ̀ ti san mo béèrè ní sáyé yìí ló wà ní. ẹ̀pẹ̀lẹ́ o bàbá Sínátù. ojú àlejò owó ojú tí bí búrọ́ọ̀ṣì gbólé etí níbi ewé ọ̀gẹ̀dẹ̀ àgbàdo dayè kí ló ha ilé nu mo béèrè ní sẹ́kórì tí mo ṣe wé kò ní sẹ́fẹ́ kan máa sọ wá pàdé mi lóṣòdì nígbà tí mo ka bíìdì gbangba tí mo bọ̀ inú mọ́tò mo ti sùn lọ́wọ́ rántí kàpé bẹ́ẹ̀ ni èkó àwọn olówó èkó ní gbé ilé ò lè gbé kó torí pàràgà yìí mo gbọ́dọ̀ mowó rẹ̀ nínú òfin kí lọ fi kọ́lé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tó lọ́lọ́ sí òní báyìí tẹ́ ẹ̀ bá ti mówó dání ẹ̀ mọ́jà bímọ owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni ọdún mo lẹ́gbàá dé síbẹ̀. kí ni mú ni àwa wí tán ẹlẹ́tírísì ẹ̀fẹ̀ gbà bọ́ débi ìjọ fídì paraga là ń tà bí o sì fídì bí Ìyá Sínátù Ìyá Sínátù Ìyá Sínátù ó mọ mẹ̀mẹ̀ tó bá wà mọ mẹ̀mẹ̀ ó mọ mẹ̀mẹ̀mẹ̀ Ìyá Sínátù sórí o ti kú wa rẹ̀ gbọ́dọ̀ gbà wọn rà because nígà tí ó gbà mí oúnjẹ tó wá ń gbà mí ọtí
ó ti lọ sóko ẹ̀tẹ̀ bẹ́ẹ̀ ni àgbàmọ́ra gómìnà pa ti tẹ̀ ọ̀ma máa gbà mọ́ra ìyá sínú tó ṣe rí lórí ọ̀rọ̀ fíìdì tàjọ́ sọ yẹn fíìdì wà bí tó tẹ́ lọ rẹ́rẹ́rẹ́ ẹ wọ ọkọ yìí San Siro lẹ́ ń wò lọ́kọ yìí ẹ lè mọ̀ nǹkan tó ń jẹ́ San Siro international field ni tí wọ́n ti ń gbá bọ̀ bọ́tẹ́lẹ̀ àwọn kútọ́nu local field èèyàn gbọ́dọ̀ débẹ̀ bí ẹbẹ̀ wọn á ti ṣàbàṣà síbẹ̀ abúrò lè ní ìtìlẹ̀ wọ́n ti fi jẹun àwọn ti fa bo ilé ìjẹun gan pẹ̀lú San Siro yẹn San Siro ẹ má jẹ́ ká fọ̀rọ̀ lẹ́sọ̀. ìyá ẹ wo bí ẹ mọ́ ṣẹlẹ̀ ẹ ṣáàbà àpòpọ̀ kárí tó gbogbo ẹjọ́ ẹ bá mi kú kí n tètè máa lọ. ẹ má má ṣe báyìí. lójú àlejò èwo ni ṣó wà nílẹ̀ ó dà tí ò bá sóhun lẹ̀ fóònù wà nílẹ̀ fóònù wà nílẹ̀ fóònù rè ẹ gbà fóònù ẹ kó kíní ẹ kó pọ̀jà rè èèyàn máa sáré kó gbọ́ ẹ̀ pọ̀ ká fún pọ̀. ẹ̀ka kòrò lómi ti bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀. wọ́n ti ẹ̀ wá sọ pé bẹ́ẹ̀ sí tẹ́lọ̀ tó fẹ́ rántí fún mi. sẹ́ẹ̀fà jalè ti gbàdé àbẹ́nu ewúrẹ́. inú ẹ̀rọ ni. kò dájú pẹ̀lú náà lógo. kí ló ṣẹlẹ̀. ilẹ̀ ló. fóònù ìjà ẹ wò. ìwọ lógo ló ta bàrágà ṣé èèyàn tó lógo máa jókòó sí ní pa ìyá sínọ́tù kí ló ṣe yìí mo bá kọ ìkọ́kọ́ lù yìí ṣá màmá gbẹ̀gbẹ̀ àti fàáyín lè ṣe àwọn òbí àkọ́kọ́ lù yìí ẹ tó ṣẹni lóbó tóbi gbà lù àwọn olófàáyín fáyín gbà wọ eléyìí local field làwọn méjì wọn ṣe San Siro. eléyìí ò ṣe San Siro mọ́. ó bẹ́ kẹ́ èmi wò àbẹ̀rẹ̀ ilé tó wọ sínglet bí àwọn oní ps bàbá ń kẹ́ lásìlọ́tù àtàsíwì àti wèrè lẹ́kọ̀ọ́jọ sí ọ̀gá. lórí náà yẹ ó ṣe rere o. ya hello Sister Tella báwo ni ẹ ṣe ọjọ́ mo really appreciate ẹ̀yà ẹ ṣé mo dúpẹ́ gan in fact mo really appreciate you really try for me I'm so grateful. How was your day now? Not bad pẹ̀lú fọlọ́ ẹ wo mo máa wish kí mi àti ìjọ ríra anytime they want to fix me up I will make sure I'm available. Alright okay ẹ ṣé gan ẹ wo in fact Ọlọ́run á jẹ́ kí n lè mú rí. Alright take care later okay ẹ ṣé gan thank you. Ṣé gbàtẹ́ ń bọ̀ ẹ̀ ti bẹ̀rẹ̀ láyé kí ló dé jẹ́ tí. No not at all. Are you sure? Sí wàhálà. Anyway, you are welcome to our office. You mean you own this place? Of course, yes. Èmi ni mo ní ìwé ìwé pátápátá, èmi ni Ọlọ́run jogún ẹ̀. Wow, wonderful. It's good. You are doing well. Yeah, thank you. Ṣé last time dem pàdé mi nínú bọ́ọ̀sì yẹn? Ọlọ́pàá la máa pàdé mi. Because lọ́jọ́ yẹn, mo fẹ́ gbé mọ́tò mi kúrò nígbè drive ara mi, bó mọ̀ pé traffic wà gbogbo road yẹn. Mi ò dẹ̀ kí n láì kí n máa go through stress rárá àti rárá ni. Driver mi lè mọ́ mi ẹ̀ sick, ó lọ sílùú wọn. So ẹ mọ̀ mi níjọ́ ìjú pé kí n drive ara mi lọ. Mo ti rò pé torí traffic yẹn o, kí mi náà tiẹ̀ jáde kí n lọ wọ mọ́tò. Kí n ṣe bí ọmọ tálákà, káwọn tó ń lọ nílùú. Reason yẹn tẹ̀ fi mi jọ yẹn. Actually, it was coincidence that we met that very day. Èmi gbàgbé wallet mi sílé. Òun ló jẹ́ ká pàdé nínú bus. If not, ìgbà tí mo tún máa dé sálẹ̀, mo tún wá ọmọ tí mo ní kó bá mi fọ mọ́tò. Ìyẹn náà ó tún ṣe and I'm late, so I just have to enter road. So thank God, Ọlọ́run tó sọ pé a máa pàdé náà ló jẹ́ ká pàdé níjọ́ yẹn. And we thank God everything is okay. Bọ́lá tó ṣe máa ń ṣe bọ́ tiẹ̀ nìyẹn. Ó mọ̀ kó a méjì máa ní nǹkan ọjọ́ ṣe papọ̀. Olófin ní ká meet lọ́jọ́ yẹn. Anyway, ẹ jẹ́ kí n mú yín káàkiri kẹ́ wò round kẹ́ lè fojú yín lóúnjẹ kẹ́ máa wọ̀ pọ́tà ní bó ṣe nice. You have good cars around. Thank you. Let me just see. Bàbáyé orí ọ, tọ̀run wò ó, àgbèjà o, àgbèjà o, àgbèjà o. Ìjì mèrè ṣọ́kìkù kò má bùgà ládì o. Torí bálọ̀ ó dájú, àbọ̀ ń bọ̀ o. Adébùrókò, ọkọ̀jú ẹ̀yìn, jọ́gọ́ lólúwẹ̀rẹ̀ olùkóso ìbànú. Nàgbánú bí ọ̀gbìn.
ìyá sínátù sínátù ìyá sínátù sínátù. ó jọ ìyá sínátù lójú láàjì. ẹ káàbọ̀ ìyá ẹjọ́ sínátù mẹ́ta. ó yà yín lẹ́nu àbí èmi náà ṣe lè dán dáadáa. yeah ẹni pé everything ti change. sẹ́yìn náà lè dáa tó báyìí. abẹ́ ẹ̀rọ náà ìgbà tẹ́ wà mo rò pọ́nmọ́ sí ọlọ́run ló dá yín àsáwọ̀ yín jọ yàn gidi báyìí. ẹ̀yin kò mọ̀ pé ọlọ́run kó ara o. ẹ mọ̀ pé make sense bá. ọ̀dà tọ́lọ́run fi pín lọ́tẹ̀ yóò dáa. ó yàtọ̀ àbí. orí mo dá gàrí nù. ìyá sínátù ẹ̀yin náà rí bó ti yàtọ̀ àbí. orí kó yàtọ̀ yàjọra. ṣe rí àwa tẹ̀ ń wò yìí nísìn we are now chameleons. ọ̀gá tó jẹ́ pé every time ló fi ń pààrọ̀ aṣọ àmú kan à ń wọ̀ kan ni ó ti yé yín mo rántí pé last time tí a wá bí báyìí ẹ sọ̀rọ̀ sí wa bí ẹni máa kú ó yé yín but no problem àkànná a fi ṣòṣùn a fi para but now a kì í jègún mọ́yán a padà wá láti wá clear àwọn bills wa èló la jẹ yín. 1000 péré. 1000. bẹ́ẹ̀ni. ló ń jẹ́ bẹ́ẹ̀ 1000 ló ń jẹ́ bẹ́ẹ̀. ọjọ́ burú èṣù bomi mú yín. ìyá sínátù bóyá mo lè láǹfààní àti béèrè lọ́wọ́ yín iye tí ẹ fi pilẹ̀ ọjà ìgbọ̀n. ṣé gbà mí ilé 5,000 mi. kí ló ń jẹ́ 5,000. ọmọ ọdọ 5000 ló jẹ́ bẹ́ẹ̀. ló jẹ́ 5,000. ẹ má fi yọ sí. torí 5,000 naira lẹ́yìn fi ń sọ̀rọ̀ sí wa bí ẹni tí ò lọ́jọ́ ọ̀la. ìyá sínátù. mo dá yín lóhùn. anyway lálẹ́ ìta wá sí ibàyí a wá láti wá bọ́ọ̀lù yín a wá ba ayé yín jẹ́ ohun tẹ́ ẹ̀ rí rí oyè yín tó ń jọ yín lójú ẹni tí ò lọ́jọ́ ọ̀la ẹ̀ tí ẹ̀ lọ́jọ́ ọ̀la ná because èèyàn ò lè máa tarú nǹkan báyìí kó kọ́ face me and face you débi pé ó máa kọ́ yàrá kan débi pé a fẹ́ fi kọ́ mansion ìyá sínátù a máa bójú yín jẹ́ lálẹ́ because àwa tẹ̀ ń wò yín náà oyè yín eégún burúkú ni wá abitakoli lẹ́yìn àwa gan ò dá fúnra a ní àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà lẹ́nu ọ̀rọ̀ burúkú máa fọ̀rọ̀ báyé ń jẹ́ ọ̀rẹ́ àti 5,000 yẹn àti 1,000 kan yẹn èló ló jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ 6,000 fún wọn. ìyá sínátù a máa bọ́ọ̀lù yín lálẹ́ bó ṣe wà yìí kókó kó fún wọn náà kó fún wọn tẹ́lẹ̀ gbogbo pẹ̀lú àwọn mọ́là tó ń ta tó ti kó fún wọn ìwọ̀nba yìí tí mo kó yìí àwọn crew wa ló máa mú ilé. ṣó pé ó tún lé àbí ó tún lé àwọn crew wa ló máa mú ilé. iléeṣẹ́ yóò dé gbé. ẹ mú dání ìyá sínátù. iye àwọn tájọ ń ìyá ṣiṣẹ́. sínátù ẹ wo bí ẹ wọ́wọ́ mi ẹ wò 1 2 3 4 5 6 7 8 9 10. 10,000. ẹbí dọ́là náà rẹ̀ lẹ́kọ̀ọ́ yòó fún. ẹ wo mi dọ́là nìyẹn. mi ì rò pé ní. ẹ̀jẹ̀ kí lè fẹ́ ṣe. fọ́ọ̀kù ẹ wọ́n nínú èbó lórí owó ìmọ̀ wa. fọ́ọ̀kù kí ni. kò sì tí ì dé bẹ́ẹ̀ ní ẹjẹ́ ìyẹn wò. irọ́ ẹ má fowó kan ẹ rí 10,000 yìí ìyá sínátù. ẹ̀yin lẹ́ni. àbọ̀kọ mi. but on one condition. mo ṣe kọ̀ọ̀kan sẹ́ láàárọ̀ àná. ẹ wá kò ṣe ráìsì tẹ ti jẹ yẹn lè ní bá yín sọ èmi fẹ́ fún yín lówó mo yìí. sọ fún yín náà jọ tẹ wá pé òsì sunkún lu wa. ṣẹ́yìn ọdún ṣẹlẹ̀ ní pé ìyá sínátù ẹ máa ń pátá lè ṣe. èmi tètè rí sáìsì mi lọ́jà. wọ́n ti pọ̀ ní kúlò. ó kàn jẹ́ pé kí n tó ríra. mo máa ń pẹ́ lọ́jà. ìyá sínátù ẹnlẹ. gẹ́gẹ́ bí mo sọ fún yín pé ẹ̀yin lè lówó ẹ wò ìyá sínátù ẹ̀yin ẹ̀kùn bá mi bọ́ sí kọ́nà bẹ́ẹ̀ kẹ́ẹ̀kùn bá mi tọ́ pátá yín kémi jẹ́ kó 10,000 yín fún yín kí wọ́n á fi lé lọ́wọ́ inú mi sì wà á dùn ṣùgbọ́n pàbí tọrọ ń gbà wọlé etí ọ̀sẹ̀ tó lọ náà ṣẹ̀ṣẹ̀ bá mi rògùn sí ṣùgbọ́n ẹdúró náà ti bá wa bọ̀ fún ẹ̀fẹ́ mọ́ mọ́ lọ. kí ìjẹ́ fún yín 10,000 á tún fi dọ́là yẹn sí. a fi dọ́là yẹn lé. owó ní mo tí ì rí rí. bó ṣe wà yìí. ẹ̀wà ẹ̀wà ẹ̀jẹ̀ wà wọ́n ti tẹ̀ tó dání. náà ti kú lélẹ̀. ẹ̀ mú lẹ́nu. a ti sanwó ẹ̀. nígbà tẹ̀ ti ká párù bí ọ̀fọ́ ọlọ́mọ. tẹ lóyún tẹ rẹ oyún inú yín tẹ fi rọmọ bí mo ti mọ̀ pọ̀rọ̀ ló wà ń bẹ̀. ìgbà tẹ̀yìn dé ẹni kára sórí ẹlẹ́ẹ̀ṣẹ̀rún ẹ bá mi sórí burúkú ọ̀rẹ́ ti yé kábí pọ̀nmọ́ ìyànà pàjá ẹjọ́ nítorí ọlọ́run ogó 2 gig lẹ́nu òkò dánódù wásaàpù bẹ́ẹ̀ ni gbogbo rádaràdá tẹ́ ẹ̀wọ̀ tẹ́lẹ̀ ẹ̀wọ̀ sọ yìí
bàtà yín ló dàbí kíní tán fi ń gbẹ́lẹ̀ lóko yìí àwa wí tá ìwì ẹsẹ̀ tí bí ewé láì ní ìgbà tẹ́ sọ ti wí kò sẹ́ni tó dá sí o. ṣùgbọ́n ẹ dúró náà ṣé ẹ̀wà ṣẹ̀ṣẹ̀ rà sí ní eléyìí ló dàbí ìfun ẹran góòdì ẹ ti wó lọ bí tó jọjọ́ orí mi lọ kì í mọ̀ pé yẹ ẹ̀yàn o ó ga gan ni ẹ dé ní ìsẹ́ni pé bọ́ pátá wá ṣé mọ́mí yìí ti kú ni. ẹ̀yà sínú tó lè tó lè má pariwo. ẹ gbọ́dọ̀ gba pátá di ìyá yín ni ẹ wá ń bì í. gbàtẹ́ sọ ti wí kò sẹ́ni tó dá sí o. mi ò ní sẹ́ ẹ fara balẹ̀ o ẹ ní sùn ẹ ní sùn ẹ kọ́ mi ẹ̀ Conward. Busebet. Wá Yasina tu. Gbogbo sex, gbogbo rubbish. O lè lu mi sáàbù mi o. Gbogbo rubbish tó ṣe. O lè fi bẹ́yàn gbé wá sáà sọ́ọ́ ní ẹ̀wọ̀n yóò ṣe farabalẹ̀. Ẹ pẹ̀lẹ́. Mo fẹ́ fún ẹ lówó ni. Ṣébẹ̀ tí mo lè mọ́lẹ̀. O lè ẹlẹ́sẹ̀ gbígbẹ́. Orí bó ti lóun ó rí wèrè olóṣì. Ẹ̀rẹ́ ló pátá ya yín lé. Àwọn ọmọ burúkú àwọn játijàti. Ni wàá mọ̀ relé torí tí bá pẹ́ mí lálẹ́ wọn lè padà wá bọ́ pátá ń dùn. Ọmọ ṣọ́gán lolúwẹ̀rẹ̀ olùkọ́sọ ìbàdàn. Nàgbánú bí ọ̀gá yàrá bí ọ̀gá. Ẹ flex ọ̀gbọ́n ọ̀dọ́. Ṣeré mi ọ̀lọ́ máa bá yé ń jẹ́ síbí ni. Wo sórí èmi ò lè ever broke. Àfi tí ló kàn tó tí ó bá sí mọ́. Tí lótò náà tí ó bá lè ṣe kí n tí ó bá exist mọ́ ni máa broke. Ẹ ṣe fàájì lọ tábà kúrò mi à ń lọ sí club 10 o. Honestly olóṣù máa ń dìyàwó lè. ẹ wo dán létí ẹ fìyẹn lẹ má gbìyànjú wá ṣe rówó tẹ fi bá mi ta last time èmi ò láìkè ká tó wọlé ṣe ní ti léèmí ẹ gbọ́dọ̀ ṣẹtù ìrìnàjò kò dẹ́ ṣe pé bẹ́ẹ̀ owó tí mò ń béèrè fún yìí ẹ lówó yìí lọ́wọ́. Orí pé mú gùn lówó orí pé mú mú ni orí pé lè yóò mọ mẹ̀mẹ̀ tí lè bá mọ mẹ̀mẹ̀ kò mọ mẹ̀mẹ̀ tí wàá jẹ́ kí mi sọ nǹkan fún ẹ. Pákéjì mo fún ẹ olóṣù máa ń dìyàwó lé o. ààrẹ balẹ̀ gbọ́ nǹkan tí mi sọ fún ẹ. o kì í fẹ́ gbọ́n nǹkan tó máa ṣe. nígbà tó ṣe wà níbi tó wà látijọ́ ọjọ́ iná nìyẹn. ṣé orí ibi tí wọ́n ń wò bá a ṣe wà èmi àti dán èmi ọba àti dán ọ̀gbẹ́ni àti kúrò mẹ́rin ti pẹ́ gan ti pẹ́ láti kúrò ń bẹ̀. wo gbọ́ mi fọ́múlà tó ń lọ lọ́wọ́ sí ṣo fẹ́ gbọ́ tó bá ti fẹ́ gbọ́ wàá bẹ́ mi fọ́ ṣọ òkè ẹ̀ kò sí wàhálà má wọrí tó bá ti wá máa já ẹ bó ṣe ń lọ. ìwọ náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ náà ni tí ó bá ṣe bẹ́ẹ̀ ni kò yẹ ká máa fi nǹkan bẹ́ẹ̀ wọ̀n ẹ̀ ibi táwa ti jẹ ni kò yẹ ká fi wọ̀n ẹ̀ bọ̀ tí má fọ̀ má wọrí tó bá ti wá máa já ẹ tán. John ó wà ń bí má wọrí ó wà ń bí tó bá rí ọmọ ilé ti wà wo má lọ rò ibẹ̀ kọ́ láwa àti kúrò bẹ́ẹ̀ yẹn àti lọ́gán gbà bẹ́ẹ̀ o ti understand wà á ṣe rí kò sí wàhálà mú mi for sure ọ̀gbẹ́ni a máa ríra for sure wà á ṣe rí. kọ́ tiẹ̀ ó lè jẹ́ kó mú jẹ má jẹ́ kó mú jẹ. bọ́yọ̀ ṣe yàn bẹ́ẹ̀. Abukia, that is my baby. báwo ni ìwọ ọmọ ẹ kàn máa ń dà mí lóhùn ṣá tí wàá ṣe pé John tó wà ń bẹ ẹ ò get John bọ̀ má wọlé mo gbọ́ gbogbo tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan bọ̀ tó mọ bá tó ṣẹlẹ̀ ni pé èmi ò fẹ́ mọ̀ ń pa mi ò fẹ́ mọ̀ ń pa ẹ̀ ọ̀sùnkọ́ tèmi kan jẹ́ kó mọ̀ lé ní ni pé tí mo fẹ́ jẹ́ kó mọ̀ lé ní ni pé tó ṣe ń rí èmi ọba ọmọ kò ti wà ókè ìbàjẹ́ bàjẹ́ ṣówó ni ìyẹn kéré mọ́ kọ́kọ́ gbà. Sori ìlú máa ń yí padà ń gbà mí kọ́kọ́ gbà mo ṣe lálejò o lè jẹ mí máa yí. ó dá padà. o lè jẹ mí máa yí. ó dá padà. òun sọ pé tí o bá ń ṣe pé John ló wà ń bẹ ojú wọn náà ṣe kí ni ó wà ń bẹ irọ́ ẹ wo mẹ́tọ̀ lọ́kọ̀ ìṣòro òkè báwo ni bèbí mi ó sọ̀rọ̀ kankan lẹ́ǹkan yẹn ó ní pé tí o bá kí n ṣe pé bá bèbí mi ní kàgbà yéèbà. dán wo a máa da ogun ọ̀run tí a máa fọ lójú
got to one wrong. Are you following the matter? Yes, sir. The boys are on ground on it. It's okay. If I go from the response, I need to bring the next one. And that brings me to the issue of these guys, young guys. Tono Kapambira lines kakiri, one rape and one pants meeting one, who was CDA chairman, not bombard me over it. Or have you not heard about it? I'm aware of it. We are working on it. You are not. Because if you are working on it, we are getting a positive response thus far. And if what is back home, not the traditional ones, you will fed by leakage. So that's it. I want you to lead the team. Go out after these idiots, dismiss them. Yes, sir. You go all out after them and make sure we pay. Have peace with them by jurisdiction. Yes, sir. I want positive results. And I want it within the next 1 or 2 weeks. Oh? Yes, sir. Return. Tí ẹni sọ̀rọ̀ ọkàn dé táìdì sáré ọ̀gbọ̀n bọ́ṣù ẹ̀ tí ẹ fún mi ní táìmù jẹ́ kí n wọnú bọ́ṣù kí n ṣáwà kí iṣẹ́ lè bẹ̀rẹ̀ lójú parí. Stella, I can't wait to have you. I've been waiting for this moment for long. Oh, long. Oh, no, oh, she be jiggy. Aṣẹ́wó díẹ̀, ó ṣe gíṣgíṣgíṣ. Ẹ wá ní lọ ṣe, ẹ̀sùn wo ni mi ò lè sá fún. Are you serious? Of course, I'm serious. You're teasing me. I'm not. Obi, why am I sharing? I'm for you, eh? Nice one. Nice one. Shut up. Enjoy every job and Lama. For saying that, Enjoy belongs to us now. What here? Most will be on a rope on the Yoruba so, but only on moto, on to my dinner buy. You know, sir. Welcome to my dinner buy. Short here, don't really. To my new fair waiter. You would have find is definitely make shower long. Oh, Kodakoni. I am to get a little to double like a couple of Alano. Yeah, I will get. You got to go out there, don't manage. You have been doing money, she will say, oh, really? Hey, can you keep short? Who want that for? I should be with you. Why should we be? Yes, yeah. Say, I like back. Give me it. Give it. Give it. Go down. No problem. Come on, go to share anything with go pata and go down. Yeah. Hey! Let's go on good. I didn't better, my friend. Oh, I must be better. Hold it. Do better. Joy, give better. Morocco. Nice one. Nice one. Ẹ má ṣe bẹ́ẹ̀. Shut up. Tẹ́ bá fọwọ́ bójú lásán, ìkúlé rẹ̀ sẹ́yìn o. Ó yá. Go for it. Let's run it. Oh. Oh yeah, over time, over there. Alright, swim. Swim. She said, "Oh, mo ṣe ni àwọn poli." Always. Kí lẹ fẹ́ ṣe? Má jẹ́ kí sushi ni. Kí lẹ fẹ́ ṣe? Bá gbẹ na ni for always. Kí lẹ fẹ́ ṣe? So yes. How this way? Nko mo ṣe yẹn. Wọ́n máa fi glass ṣe. Ẹ wo bí ọjọ́. Méjì ni mi. Wọ́n láì méjì náà. Omi ìdílé. Gbogbo ọjọ́. Jẹ́. Gbogbo ọjọ́ bá ṣe ọ̀rẹ́ mi ló máa ń lọ. Irú ọ̀rọ̀ jàtijàti wo ló sọ? You can see you are very, very stupid.
honestly kò sórúkọ méjì tó ń jẹ́ you are so stupid. ṣọ́rọ̀ wà nù gbogbo tó sọ yìí irú rìgbèrègbèrè olórin tí o fi ń láti lọ sọ ẹrù ìjọba nù ìbò for that matter kó wá bọ́ sọ́wọ́ àwọn civilians. Julie, let me tell you ibi tí agbára mi mọ ni mo ti sáré yẹn and it's because you are one of those guys tí mo train tí mo dey trust if not you will have been dismissed. Look at you. Don't just look at you. Kí ló ń wú ẹ lórí? Kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi ń jólẹ̀? Nínú iṣẹ́ ọlọ́pàá, o sọ iṣẹ́ ọlọ́pàá, o sọ di eré. You don't know it's a very serious work. Débi ipò lọ sọ ìbọn nù. Tó bá lọ fi ìbọn yẹn, tó bá lọ fi ṣe anything. Hey, what are you going to say? I'm disappointed in you. Look here. I want you to listen and listen good. I'm giving you just 1 month. 30 days. Kò fi wá ìbọn yẹn rí. Or else. The moment we could not get that gun, or you could not get it here, then you are in soup. Ogbomi. Don't try. I want that gun here. Èmi ò ní wá máa jí ẹ̀ṣẹ̀ tiẹ̀. Ìwọ lórí rẹ̀ òṣìkiri. Tó fi sọ property ìjọba nù. Ìwọ ni kò face ẹ̀. So don't just try. Because I'm going to be after you. Get out. Get out. What goes around surely comes around. What goes around surely comes around. Return. Lukiri kóra mi sí. Torí gbádùn 2 minutes péré. Torí gbádùn 2 minutes péré. Lè fi ní sára mi. Mo tún wá daft. Débi pé mo tún lọ gbé ẹrù tó wálẹ̀, mo tún gbé yẹn mọ́ mi lọ́wọ́. Olówó ẹlẹ́dàá mi ló ṣètò wo ni mo kóra mi sí ẹlẹ́dàá mi. God. Torí bálọ̀bálọ̀ àbọ̀ ń wọ̀ return. I'm fed up. Ó kàn dé páàkì òde wá síwájú mọ́tò just like that. Ó ti rẹ̀ mí. This is after 1. Gbogbo wuyi aago tí a wà by this time. Dẹ̀ ti complete mission wa. Àìtí mọ̀ bí tá ń lọ. Àìtí mọ̀ bá ifẹ́ ṣe. So, nǹkan tó mú ẹ wá jó síwájú mọ́tò ni. Ṣé mi ní jó síwájú mọ́tò? Nígbà tó fún wa ní condition sí pé ká wá pátá 9. Inú 9 àti rí 7. Ó kù 2. By this time of the day, kò la fi wá pátá sí. I'm tired. Farabalẹ̀ now. Okay now, gbà tó sọ pé o táyà ń sìn báyìí. Okay now, gbogbo ìrìn tá a rìn látàárọ̀ ń sìn, o kò fẹ́ kó waste just like that. Waste o because mo sọ fún ẹ tó ń sọ̀rọ̀ short cut fún mi. Gbogbo àwọn nǹkan wàhálà bá mi sọ fún mi. Mo ṣe promise ẹlẹ́dàá mi gbogbo I don't want to involve in anything that kò máa fún mi ní headache. Now nísìnyí after 1 mi ti sùn pẹ̀lú mo ìbàjẹ́ oorun tó mi ti sùn after 1. John, yẹ kó orúkọ ẹ máa rò ẹ náà. Jẹ́ kó orúkọ ẹ máa rò ẹ náà. Dán ni ẹ náà. Kí ni máa dán? Ó máa dán. Máa rò ó máa dán. Ọ̀rẹ́, ṣé mo di fún ẹ̀sìpá? Àkọ́kọ́, àwa ọmọ tó wà responsible. Ó yẹ lórí pa fẹ́ bọ́ wà náà. Ó ní kan máa fi operate. Tọ́lọ́pọ̀ lè gbọ́dọ̀ rírú ẹ̀ lọ́wọ́ wa. Kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀? Kí ló wà ń bẹ̀ náà? Kí lójú òrìrí? Èmi ò ní ìwọ tó jó òrìrí náà. Kí ló ń sọ báyìí? Tó bá bá bọ́n lọ́wọ́, kí ló ṣẹlẹ̀?
ṣọ́ọ̀ṣì ń rí yẹn ọ̀gbẹ́ni kò sí ọ̀kan ṣó mọ̀ nǹkan tí mo rí sìn ni pé after one lóòótọ́ èyí Friday náà John jamalo let's go John let's go. Sorry for what happened the other day. Mi gan láti gbà yàrá mi ò balẹ̀. Torí mi gan mi like bí wọ́n ṣe báwọn gáàsì bó ṣe ọ̀pá mi. Ó pọ̀ lè sùn ẹ̀. Kò lè tó yẹn, fáìn láti lọ́wọ́ nìyẹn. Kí la fẹ́ ṣe? Ó mọ̀ pé kò lè kú lára tó máa yẹn náà díẹ̀díẹ̀ ni. Kọ́kọ́ tó tẹ̀ wá ń bọ́dà mi ni pé àwọn boys ṣe no disturb me, wọ́n fi phone disturb me every time. Kò yé mi, I don't understand why they are doing that. Kí ló fẹ́? Wọ́n ní gbogbo fọ́tò tí wọ́n yà yẹn báwọn máa send us online. Kí ni yẹn ló wá dẹ́rù bà mí? Because wọ́n tó lè jẹ́ ìyàwó mi fẹ́ kí wọ́n fi kọ́ lọ tarnish image yẹn. Yeah, I have to give them 500,000 for them not to do that. Ó fún ọ ní 500,000. Owó kí ni náà? Kí ni gbogbo yẹn sìn? Owó kí ni? Ó lè lówó ṣé kán lọ send gbogbo kí ni yẹn sí net? Màdàrán bàbá wa láwo nílé báyìí. Because mi ò lè ṣe nǹkan tó máa tarnish image yẹn tó dẹ̀ máa ba reputation tèmi náà jẹ́. But kí ló ń bẹ fi ṣe? I don't know. Ìjẹta ó tó di pé mo gbéra mo wá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n tún sì pè mí wọ́n ní 700,000 kan. Mo wá wò pé kó má jẹ́ pé bí àwọn ti ń disturb wọn náà mo ṣe wá báyìí. Ó ti rò pé mí. Ṣé mo ṣe pé wọ́n fẹ́ lu opportunity kó tó ṣẹlẹ̀ láti máa fi gbowó lọ́wọ́ ẹ̀ ṣá? Kò yé mi náà. Ìjà òun mi ò ní ṣe fẹ́mi náà ṣá, ipá ń bà mí. Ó tó jẹ́ kí n wá báyìí. 100,000. Ok, ìṣòro àwọn ṣe tí wọ́n ní wọ́n ṣe tán náà. Wà á fún mi lákàánú ọ̀nà ẹ̀sìn. Wà á fún ẹ ní 50,000 ní owó yẹn. No, don't worry. No, don't worry. Don't bother yourself. Mo ní kó má worry. I can take care of myself. Ṣé kí n fún ẹ ní 250 padà? No problem. Don't worry yourself. Má worry. I can take care of myself. I will handle everything. Honestly speaking, I will handle everything. Ó dá ẹ lójú. Yeah. No. I will. Ìwọ ni mo kàn wá after. If you tell me now that you're okay. I'm going to be fine. All right. Kò sí wàhálà. Díẹ̀díẹ̀ ló máa kó lára díẹ̀díẹ̀ náà. Àbí báwo? Iṣẹ́ ẹ̀kọ́ náà ló máa kúrò. Báwo wá ní business? I'm okay for now. Are you sure? Yes. Go for anything. Not really. Omi kan. Ọmọ kan bẹ̀ yẹn. Àgbèjà o, ìdí mèrè ṣàkèjì o. John kí ló ń ṣe ìwé kí ló ṣẹlẹ̀ tó sùn báyìí ó kàn jọ gọ́sì mi kí ló tì mú náà. ọmọ ẹ̀dá. ọmọ wo ọmọ ti wà ní mọ́tò ti pẹ́ náà wí yá dùn náà wí táì kí ló mú kí ló tì mú tó ń ṣe báyìí. òkè ṣòro tí I'm tired ó ti rẹ̀ mí gan. ọgbẹ́ni dìde máa tó rẹ̀ jẹ́ ká máa lọ wí táì this time now. Let's go. Hello, Bright. Hello. Ìbàdà kò gbọ́rọ̀. 5 million naira. Ah! 5 million naira. Ó lè bẹ́ẹ̀ kí n ti 5 million naira kò sí. Ẹ fẹ́ bá ayé mi jẹ́ tán ni. Ah! Kò sí kankan lọ́wọ́ mi mọ́, ẹ ṣàánú mi. Ó yẹ kí wọ́n lọ́mọ wípé ìlú ṣeré. Eré kọ́. Iṣẹ́ ni mò ń ṣe kì í ṣeré. Jọ, okay, tí bá rí 2.5. Oh, no. 2.5. Kí ni mo fẹ́ fi ṣe? Kò sí nǹkan tí mo fẹ́ fi 2.5 million naira ṣe. Mo ní kankan mi ní nǹkan tó bá yẹn lọ́wọ́ ìṣàánú mi. Okay. Sori
stage sáwà ojúlówó ojú ṣáà ṣe you understand tó bá yẹ pé 2.5 million naira ẹ̀ náà ló wà lọ́wọ́ ẹ̀ make a snap him up wá fún sórí memory card yẹn àti àwọn other things tó kù máa rí mi sí. orí pẹ́ Surely comes around, Dori Nigeria, oh, Shere, oh, Shere, oh, Shere, Dori balo. Femi, I need the papa yín. No. Kini. Olùbá ṣeré báyìí. Ṣé o ṣeré o? Come here. Olùbá ọ̀fíìsà. no yẹn bá ń gba ara. Kò di ẹ̀ jíṣà. Kò di ẹ̀ jíṣà. Bóyá bọ́tọ̀ dẹ̀. Ìjọ fẹ́fẹ́ bọ́tọ̀ dẹ̀. Èmi o, kò ṣeré rárá. Abùkíá, pátá ìlú òrùn báyìí. bó ṣe máa ń rìn náà nìyẹn. Bó ṣe ń rìn yẹn. Bọ̀bọ̀, jalo. lásìkò dán ayé kìí sí. Ẹjọ́ Abùkíá kí fàbùkẹ́lẹ̀ ọmọ yẹn nàá tiwa. the grace. Balo, àbọ̀ ń bọ̀. Ó máa sọ́hún tí kò lẹ́rẹ̀. Ó máa sọ́hún tí kò lẹ́rẹ̀. Yẹ́yẹ́ ṣọ́ àwùwọ̀ ọ̀rẹ́ mi, ṣọ́ gígùn ọ̀rẹ́ mi o. Ó tábà sókè yìí dé lórí o, bàbá yé orí o. Tọ̀run wò ó, àgbèjà o, àgbèjà o. Wo tó bá wọn kó débi tó bá dẹ̀ wọn kó má débi nǹkan tó bá ti ṣẹlẹ̀ sí kejì ẹ̀ jẹ́jọ́ ń ṣèrànù kiri that's one cup of tea mi mọ̀ ń pa ṣó ti yẹ. ìṣeré bọ̀ yín sọ ẹ̀. ó ti dé. Keep short. Drop it. ṣé wọ́n nìkan ló wà àbókọ́ ọjọ́ mọ́sẹ́ yìí. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wa. problem tó bá tẹ̀ kọ́ wọn ẹ̀rù sẹ́yìn I don't give a fuck with that. ẹ máa fi kú ṣe kí ni ẹ máa fi kú ṣe fàjẹ́ ni Ọlọ́run. Má lọ ṣeré kiri o kérékéré là kéré sí ìlú iṣẹ́ tán ṣòwò ló wà bẹ́ẹ̀. ìwé ló wà mẹ́sà. ṣí fúnra ẹ̀. Súnmọ́ bí sẹ́. wọ́n ní kó súnmọ́ bí àbúrò. Ṣọ́gbà kó súnmọ́ bí. Bẹ̀rẹ̀ síbẹ̀. Bẹ̀rẹ̀ síbẹ̀. àfi kókó ṣe ètò torí olówó ètò. Ṣókè àbí òkè. Mo ní ṣókè yóò pé àbí òkè. Ṣé máa lọ ṣe bí? Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. ṣó ti yé movement. Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. ṣó ti yẹ. Owó là ń sọ̀rọ̀ pa ẹ̀. mo tún rántí memory card. Ìwọ sì rántí memory card. Èmi rò pé ti gbàgbé nì. A tún gbowó mi lọ́wọ́ yìí. Mo tún máa dowó fẹ́ mi. Màá ju o, màá ju o, màá ju o, màá kọ́ o. Màá jọ memory card nìyẹn. Tójú ẹ. Dede! Lẹ́sẹ̀! Ìwọ náà ò lè máa lọ. Àgbà báyìí jọ. Owó èsì. Àlọ́. Ilé gan yẹ ká fi ṣe kí ni ká fi tọ́ba ni o. Ọmọ mi gbọ́dọ̀ bá ṣẹ́ yìí. Kódà kí méjì ti jábọ́ lára ẹ̀ gan tí bá bá ọ máa sunkún ṣáà ni. Eléyìí tí bá bá ṣẹ́ yìí. Ìjẹ́rìí ẹ̀. Ó máa kò ní sunkún kẹ̀. Wákàtí lọ́wọ́.
Èkó mọ́tò fọ́tò mọ́tò. Ọlọ́run kí méjì ti jábọ́ lára ẹ̀ ni mo sọ. Ó máa sunkún báyìí. Àgbẹ̀dà o. Ìjì mèrè ṣọ́kìkù kò má kún gàládì o. Torí bálọ̀bálọ̀ ò dájú àbọ̀ ń bọ̀. Stop that vehicle for me. Yeah, license and registration, please. What goes around, surely comes around. During Nigeria, oh, Tori balo balo, Stop that vehicle. Stop. Yeah, license and registration, please. Please open your boot. Officer, check him out, please. Check the boot. Ẹ wo bí ẹni sùn. Ẹ̀gbọ́n ṣe bí yóò bá lẹ̀ yẹn sí. Hey, Oga, please come down for the vehicle and open your boot. Respect yourself. For God's sake, come down. Hey, wait now. Calm down. You can't just open the door like that. Get down from the vehicle. Respect yourself. Open your boot. John, I want to come down. Just come. Open your boot. Please, calm down. But, John, nǹkan tó ṣẹlẹ̀ ń pé lọ ṣí. We have nothing there. Yes now. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Mr. Man, come down from the vehicle. Are you out of yourself? But I will open your head. Ẹni sùnmọ̀ rí ará ìlú lẹ pera yín náà bá lẹ́ ń ṣe báyìí. Ross, Kò sí nǹkan kan bí tẹ́ fẹ́ wò yìí náà. come. Lọ ṣí. Open your boot. John, ṣí bùtù. Kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ó rí ṣí. Bá mi ṣí. Open that boot. Mo máa ṣe fara yín bá. I said you should open that boot. Hey, brother. I said you should come down from the vehicle. Hey, brother, come now. Ẹ wá. Officer, check him out, please. Check the boot. I said you should open that boot. I didn't ask you to come down from the vehicle. I said you should open the boot. I didn't ask you to come out from the vehicle. I said you should open the boot. I said open the boot. Close the door. If you mess up, I will mess you up. Open the boot right now. Ẹni sùúrù. Respect yourself. Òun lélẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ọ̀gá, come on. You say point is there. Wait, to the photo. Gbogbo bí kíbi tó ọba bá dẹ̀ wà ọba pa lórí ohun gbogbo ni wàá máa ṣe bí ìgbà tó jẹ́ wípé ọba gangan ni ẹ́ onígbà téèyàn bá gbádé lórí tó mú rẹ̀kẹ̀rẹ̀ sọ́wọ́ òsì tó ṣẹ̀ṣẹ̀ mọ́ pàṣẹ lọ́wọ́ ọ̀tún kò ń ṣègbà ilẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ jọba o ọba lẹnikẹ́ni tó bá ti wà níbì kan tí gbogbo ayé ń wárìrì fún nígbà táwọn neighbors ẹ tó ń kó wọn mọ́ra tó ń bá wọn sọ̀rọ̀ tó ń bá wọn ṣe tí wọn náà dẹ̀ ń ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ bí ọmọ tí wọ́n kọ́ láti ilé ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ò mọ ẹni tí o. Èmi ò bí ẹni sùn ẹwọ láti sọ ní ọ̀rọ̀ èmi ò mọ ọkọ. Yé ẹjọ́ náà yá. Yeah, call ambulance for me right now. Hello. Olúwa ti fẹ́ tún ti bẹ̀rẹ̀ òde máa bọ̀ torí Ọlọ́run. Fí gbogbo nǹkan tó ń ṣe sílẹ̀ máa bọ̀ torí Ọlọ́run máa bọ̀ lọ́sítẹ́tù jọ torí Ọlọ́run. Kí ló dé?
àti kó máa bọ̀. Torí bálọ̀bálọ̀ máa bọ̀. Doctor, báwo lára ọmọ mi? Daddy Bolo, I'm highly disappointed. Mo sọ fún yín láti jọ ìpínkẹ́ jẹ́ ká ṣe surgery fún ọmọ yìí, but you refuse to show up. Well, I'm sorry to tell you, I lose your money. Oh my God, we can shake on kia, then you shake ya. Daddy, answer. Bolu, my boy. You really gone? Come here. How are you today? I'm fine. Yeah, that's my boy. I can see that you're good. Ọmọ Akin. Profession ẹ̀ ló kúkú ń practice. Àkúmọ̀ bóyá mi lòun náà fẹ́ ṣe. Amẹ́kọ̀. Sójà ni. Doctor lele. What goes around surely comes around. What goes around surely comes around. Mi ò lè wá kú, ò lè wá bayé mi jẹ́. Bright tó ti fẹ́ pa mí. Má fọwọ́ kàn mí. Tí o bá fọwọ́ kàn mí. Mo ti lọ. Mo máa lọ fún ẹ. Bright, mo ń lọ fún ẹ. Ìkànnì ẹ. Má yẹ kó sọ fún mi pé kí n má lọ, mo ti bayé mi jẹ́. So o ní over 5 million naira ní account. Mo dẹ̀ sọ fẹ́ pé kó lọ ṣe sáìtì ọ̀dà nínú. Ó tún pa mọ́ ní wọ́n ti fẹ́ mọ́ mi lọ́wọ́ sórí 200,000 right. Àwọn ti báyé mi jẹ́, ayé mi ti bàjẹ́. Ṣórí, mo ní wọ́n ti fẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ló jẹ́ kí n ṣì dúró tí ẹ̀ ti now. But now, ọmọ yẹn ti cool bright, I'm going. Ó ti sún mi kò gírí. Now mo ti kọ ẹ̀ sí ẹ. Má já orúkọ mi o. Tí o bá já orúkọ mi, ilé á ga jù ẹ lọ. Tí o bá dá. Kẹ́mi, gbogbo ilé tó ń ṣe. mo fi Ọlọ́run bàbẹ̀. Gbogbo ẹ̀ka àtijọ́ bàbá. O ti bà ayé mi jẹ́ already. Má fi ọwọ́ ẹ̀kọ́ mi. Tí o bá fi ọwọ́ kọ́ mi, má jẹ́ kí ilẹ̀ ga jù ẹ lọ. Ọmọ gbọ́ rí mi báyìí. Rí mi báyìí ló ti sún mi kò kiri. Right, mi ò ní gbà. Ó ti sún mi. Sori tí o bá fi ọwọ́ ẹ̀kọ́ mi. Tí o bá fi ọwọ́ ẹ̀kọ́ mi. Kọ́mọ́ kọ́ lára mi. Ó bẹ̀ ọ́ lẹ́yìn drug. Please, Kẹ́mi. Sori, Kẹ́mi, please. ọ̀pọ̀ tí mo ṣe yóò. Just calm down. This is not the right time for you to do. Tó bá kí mi mú. Tó bá fi mí lè lo èmi nìkan ló máa kú. Ó yà kú wọ́n nìkan náà nítorí pé ẹnu ọkọ ní ẹnu gbọ́dọ̀ yẹ kó máa gbé ògbọ́dọ̀ máa kí láti àwọn èèyàn. Please, I'm begging you. Ọmọ mi o. Wọ́n fi mí lè báyìí. Ọmọ mi o. I didn't plan it like this. Ó yà kúrò lọ́wọ́. Bí mo kó máa yúrí báyìí ni. Máa ṣe é léṣe o. Máa fi báàgì ṣe é léṣe. Please. Ọ̀dájú ọkùnrin kan. Maybe tó bá ti relax dáadáa. Mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ̀ sọ. Ṣáàlì sọ. Èmi fi òpin kò lù láti mọ̀ gbọ́ tó bá ní kí n sọ. Dálẹ̀. Mo ní kó má ṣe fàájì o. Ó kúkú mọ̀ pé mi ò kí ń disturb ẹ̀. But ó mọ̀ pé sáìtì yẹn ó ti ṣe díẹ̀ láti pátí síbẹ̀ yẹn. Ẹni owó tó bá ti ń rí náà, mo fẹ́ ká lọ máa ṣe sáìtì yẹn. Because ilé mi rent ó ti sú mi. Káwa náà ti ẹ̀ lọ sí sáìtì wa ká ló máa gbé mi. You see there, who are not content now? But I want to assure you, I like you. You know my share. Calm yourself, relax. I'm working on it. Mo appreciate gbogbo effort ẹ lórí wa. Òkùnkùn ní lọ́wọ́ di lórí wa. Àmì o. Return. Bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀. Stella máa gbé fún kẹ. Switch off. I'm done. Èmi bá mi báyìí. Ẹ̀yin ọlọ́pàá, kí ló tó jẹ́ pé tá a bá wá kí yín lé, àwa la máa ṣe yín lálejò. Tẹ́ bá tún wá kí wa lé, àwa la tún máa ṣe yín lálejò. Àti ẹ̀gbẹ́ ká yín mọ́bì kan rárá. Mr. Bra, kò dẹ̀ wá rí báyẹn o, ẹ mọ̀ páwo ló pa òye aráàlú wa and a máa ń so busy ṣòwò tó máa ń fa nìyẹn ẹ má bínú. Exactly ló ṣe sọ yìí
ọ̀rẹ́ aráàlú la jẹ́ we are friends of the people torí ìdí èyí náà lẹ́yìn gan ṣe máa ń ṣe fàájì fún wa ẹ kì í fẹ́ fi wá sílẹ̀. Officer Bright a máa ń gba visa ní kátúrú ẹ̀ wọ́n scars gan. àwa gan kò wá náà ká fi lè sílẹ̀ but a ní choice the nature of the job nìyẹn. ṣé iṣẹ́ tó ń ṣe yẹn kọ́ ni Kúnlé ń ṣe? Kúnlé is always around me man. Kúnlé tẹ́rí yẹn ọmọ ọ̀gá ni o department ọ̀tọ̀ọ̀tọ̀ délàjọ wà ibi tí wọ́n bá fi èmi sí ibẹ̀ ni máa ń dúró sí omi èké kọjá èmi o gbójú ó gbẹ lọ́nà ẹ ní bínú ẹ ṣàgbà bá ṣe. ẹ ṣe ayé ẹ ṣe fàájì lọ ṣe fàájì mo ti gbọ́ gbọ́dọ̀. Lest I forget Kúnlé mo fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ kí ló ṣe rẹ̀ dúró. Mr. Brown I want you to feel me. ẹ̀yin ọ́fíìsà. mo pàdé ìyáláyé kan nínú mọ́tò coincident ni o that very morning mo fẹ́ jáde ní mo gbàgbé wallet mi sí bí mo ṣe dénú bus kí n sanwó tífì ẹ̀ báyìí ní wallet ní kí n rọra mọ́ o ó dẹ̀ mọ́ mọ́ bus conductor ṣe máa ṣe ọ̀gbẹ́ni ọmọ yẹn ti dàbò mi mo kàn wú báyìí mo kàn I just look away mo ṣáà mọ̀ náà ó máa yí ẹ̀yìn mi ló jókòó sí direct ó dìbò pé èmi ló sanwó mọ́tò I was so surprised but ṣé o mọ̀ pé bí Yorùbá ṣe sọ wọ́n lẹ́nu tó bá ṣe ní lórí pẹ́lá ń dùn bàtà bọ́ọ̀lẹ̀ ní súnmọ́ ohun àìní pé mama kí ló ṣẹlẹ̀ mo appreciate o nìkan and we know each other better than this mo lè gba number the same number. Mr. Brown to pause the story short o ò lè believe nǹkan tó ṣẹlẹ̀ Kúnlé Mr. Brown gbà tí máa dọ́fíìsì woman rẹ̀ ló kọ́ sára rí o ọmọ ó pọ̀ spẹ́ǹtì she's a car dealer mọ́tò tó kéré jù ní kọ́pàdé woman yìí ló máa wọ 7 million. ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí mo lọ inú mẹ́sì mi ni mo kóra mi sí. Fuck. Ṣọ́wọ́ wúwo ọ̀rẹ́ mi, ṣọ́gígùn ọ̀rẹ́ mi o. Ó tábà sókè yìí dé mórí o, bàbá yé orí o. Lọ́rùn wò ó, àgbèjà o, àgbèjà o, àgbèjà o. Ìdí mi rẹ̀ jáde kúrò, ọmọ bàbá láti. kí lẹ fẹ́ bá wa rà nínú àwọn ọjà wa ní Lexus wa ní Vensas a ní oríṣiríṣi customer line. o rántí ojú mi mọ ni. ẹ má bínú o okay Mr. Bright abi. God bless you. ẹ̀yà ṣẹ̀wá okay. àlàáfíà ni. ẹ̀yà olùwàṣù. gbogbo lè kọ́. adúpẹ́ lọ́wọ́ lọ. actually ọ̀gá Stella ni mo. ọ̀gá mi Stella. okay and Stella kì í ṣe ọ̀gá mi o. Stella kì í ṣe ọ̀gá ẹ̀. bẹ́ẹ̀ ni wọn kì í ṣe ọ̀gá mi. ó mì pé kò ń ṣe Stella ló ń ta mọ́tò mi báyìí. rárá o ọkọ̀ máa wá síbí báyìí ó máa bá wa ṣiṣẹ́ ó máa bá wa ṣeré a máa ń dì. Ṣọ́wọ́ wúwo ọ̀rẹ́ mi, ṣọ́gígùn ọ̀rẹ́ mi o. Ó tábà sókè yìí dé mórí o, bàbá yé orí o. Lọ́rùn wò ó, àgbèjà o, àgbèjà o, àgbèjà o. Ìdí mi rẹ̀ ṣọ́gígùn o, kò má gùn gàládì o. Torí bálọ̀bálọ̀ ò dájú, àbọ̀ ń bọ̀ o. Ọmọdé burúkú ó bójú ẹ̀yìn ṣọ́gán lolúwẹ̀rẹ̀ olùkóso nígbà yìí o. Lágbánú bí ọ̀gá. èwo lè fẹ́ bá wàdà mi báyìí mà.
in fact mo ti rí nǹkan tí mo fẹ́ rà báyìí mo ṣe ń kọjá lọ́wọ́ sí mo rí pé ẹnu ọkọ̀ tó nice ṣe lè ká patronize it. ok ṣá. ẹ má bínú. irú ọwọ́ wo ni mo yẹ price ti bẹ́ẹ̀ fún wọn ẹ wà lè wà pé mi ní ilé lẹ́ẹ̀ fine. I'm sorry. ẹ ká sọ ma ẹ ká sọ. sọ pé ṣé òun mojú mi mọ́ ni. ọ̀rọ̀ ọmọbìnrin mi rántí ojú yín mọ́. ok èmi ní ọ̀rẹ́ sísá ẹ̀. Stella! Stella, ẹ ká sọ. báwo ni. ikú tó fi ta. Stella ilé lẹ́yìn. ṣé òun ṣẹ́ mi báyìí. àtọ́ wa nínú ní bíbá yìí so mo bá wọn manage. wow bẹ́ẹ̀ ni ma. omi ìgbésẹ̀ ayé ló ní báyìí. àwọn ọlọ́ni ma. Tọ́lání ti reach go nìyẹn o. Oh my God. Tọ́lání fún ọ̀rẹ́ ńkọ́. àwọn ọ̀sẹ̀ ọ̀rọ̀ ó ti travel out. Ó ti travel out. Wow. So ìwọ ló wà ní báyìí nìyẹn. Oh my God. Mo kò ní kí n stroll around ni because estate mi ò jìnnà sí bíbá yìí. Ṣé yẹ mo wá ní kí n tẹ̀ stroll around ni mo kí á. Àwọn ọmọ òṣùwọ̀n báyìí ó máa fine ó wà okay o pé kí n tẹ̀ wá patronize ní kí n wá rà kọ́ bẹ̀ lọ́la. Mo ṣe ní kí n wọlé sẹ́mi tẹ̀ fún àwọn ará ilé mi lónìí. ẹ mọ̀ wọ̀rí ẹni tẹ̀lé bá sì dé máa bá wa bí báyìí. Oh sure. Tẹ́lẹ̀ ó ti sí. Sori tó tiẹ̀ ti rí báyìí lẹ́kọ̀ọ́ mọ̀ á máa bẹ́ ṣeré ṣe sí tẹ́ pé lè gbé jù sí báyìí ṣe sí lè máa Stella ó ti fi sí èmi náà mi sẹ́. so ọ̀gí ṣe ọ̀gá mi rárá. mo gbé o. ọkùn ṣe kò sí. kò sí kankan. ẹ ṣọ́. omi pe Stella kọ́ ló ní gbogbo mi báyìí. rárá o rárá o rárá. jọ nẹ́tíwọ̀kì ẹ̀wọ̀n ló ní tí mo lè gbé sí. mi ní kọ́ńtàtì ọ̀kọ̀ọ̀kan tẹ̀lé pé wọ́n sí mi ní. o ò dẹ Naija ibi tó ń gbé. àtọ̀. èmi bá mi báyìí. ẹ ṣọ́ pé wà okay. I'm okay, I'm good. Stella kọ́ ló níbi tá a wà yìí. rárá sà. I will see you later. okay. àfọ ẹ ṣàkóso tẹ máa lù kíá ebi ìpèníjẹ ká wà nǹkan tá máa jẹ. ó dà máa kò sí wàhálà máa nù tán nísìn. yàrá tàbí ọ̀gá o asán lórí asán. Babe, what's up? Yes baby. Ọmọ ìní mo ní táìmù ẹ̀gbọ́n. Mo wà ń bíbá ẹ̀ fún ẹnu. Inú mi dùn gan láti wà pẹ̀lú ẹ̀ lálẹ́. Láti jọ ẹ̀, I'm very happy. Ọmọ ilé yìí ló máa wà ń bíbá ẹ̀ ní. Ibi ló máa wà títí for like 1 week. Láti máa wà ń bíbá ẹ̀. Are you sure? I swear to God. A week ló máa fọ àmì báyìí. A week ló máa fọ àmì báyìí. Okay. Mi ò ṣe problem. But the only thing you do for me is tó àti ti àárọ̀ ọ̀la. You take me home. Máa kó àwọn aṣọ tí mo kó máa lò fún a week. Kò sí problem. Màá lè dágbére ní pé bí báyìí ni mo ń lọ. Ẹni bẹ́ẹ̀ ló ń gbé mi jáde òsó ọkàn wá lè pa ẹ̀. Mi ní problem. Are you okay with that? I'm okay. There's no problem with that. So yeah. Ọmọ because machine is jẹ́ kí n gbọ̀ngàn wọlé à. Then you go shower. Shower kò gbogbo everything láti dìde. Mi ní problem. Olówó sí òdìṣẹ́ kò máa kẹ́sì rí i. Òdìṣẹ́ obìnrin kò lè rí i. Mo ti dáhùn lẹ́yìn o. Òkè tí ẹ ti lu pàkútí ọlọ́dẹ, kàkà kó sọ pé òun ṣíre, olóò máa ṣe o ti ṣíre lẹ́nu. Ìwọ ti fi rí lọ. Àfọ̀mọ́ ẹ ti ń gun bí ọjọ́ ti pẹ́. O ti forí sọ ìpẹ́. Ikú ni kì í ṣá. Ayọ̀ ṣe bẹ́ẹ̀. Ibi ni tiẹ̀ last time. Ibi ni tiẹ̀ last time. Ibi gbogbo ni rúùmù gbogbo ni ẹ ṣá. O yọ bẹ́ẹ̀ sí. Tí o mọ mi ló ń kú. Tí o bá láyé tí wà ló ń bọ́ obìnrin yìí o lò. Àlàyé yìí wo kò lè sọ. Mi ò mẹ́tẹ́ sọ. Tí o bá dákẹ́ máa fi ìwé máa fọ́ mi. Stella, what is going on? Nǹkan tẹ́mi fẹ́ kò ṣe. Má ṣe bí mi lórí mi. Má ṣe bí mi lórí mi. Mẹ́ kò ṣe. Pátárì. Wáyé tèké. Mo ti kú. Ṣé bá ti change ìbọn sọ́wọ́ kí n fẹ́ pa ni? Ìyàwó jọ. Ẹ bá bá yẹn jẹ. Má ṣe bí mi. Ẹ bá bá yẹn jẹ. Má ṣe bí mi. If you move, I will shoot you. Ẹ ṣe o. Thank God. What is
going on here? Please, if you move. And guys, this is not Toriko. Toriko. Mo feel báwo ṣe ní. Kí má jẹ́ kó kú. Ọmọ tèmi kú. Ìyàwó mi kó jáde, ó fi mi sílẹ̀. Ó wá ní kí má jẹ́ kó kú. I know. Sama, sit down. Sit down there. Sit down there. Stop me, keep quiet. Abalaye, wọ́n jókòó tiẹ̀. Mi ní problem pẹ̀lú ẹ̀ rárá. And you, àbọ̀ abálọ̀rọ̀ tiẹ̀. You, Stella, mo fi ní tọ́ ẹ̀, mo fọkàn tọ́ ẹ̀. Not knowing that you are a betrayer. Iṣẹ́ ìṣù ni. Iṣẹ́ gbogbo ló máa pa ẹ́. Iṣẹ́ ìṣù ni. Èṣù yẹn náà ló ti ẹ̀ ní ìdúdé. Ìwọ́n ti gbàgbé pé tá ló bá lọ, àbọ̀ máa bọ̀. And this is return. Get up! Get up! Ẹ jẹ́ wọn báyìí. Dábàá sókè. Mo ti wọlé kò yé mi o, kò yé mi o, kò yé mi, kò yé mi. Mo ti ṣọ́ ọ́ lọ́wọ́. Mo gbà wèrè gan, wọ́n ní bẹ́ẹ̀ sí ni mo fi mú. Òbí ọmọ bá lò, wọ́n lè fẹ́ yìí sí ẹlẹ́sẹ̀. Wọ́n kì í ṣe ẹlọ́pọ̀lọ́. Ìwé yẹn ti gbọ́. Mr. Man, stand up. Stella, what is going on? I know you don't know anything. Freeze! What's wrong with you? Mr. Man, just walk this way, please. Respect yourself, sir. Please. This way. This way, sir, please. This way, sir. Stella. This way, sir. Stella. Now. Relax. Check him, please. Wow. I lost him. What? Return. Stella, kí ló ní tó fi àjẹ́ rẹ̀? So, tọrọ kí n mọ ọ̀nà tẹ́mi máa gbà fi ẹ̀ pẹ́. Jẹ́ kí n sọ ọ̀kan fún un. Ẹnì kejì ẹ̀ ó ti jẹ́wọ́. Of course. So, so it's better kí wọn náà jẹ́wọ́ ká lè mọ ọgbọ́n tá a máa dá sí. Promise èyí tó bá jẹ́wọ́. Lóòótọ́ ní sá ṣe ní ibi tí wọ́n ti ta mọ́tò yẹn èmi kọ́ ni mo rí bẹ́ẹ̀. Are you serious? Ọ̀rẹ́ mi ló ní bẹ́ẹ̀. Mo kò máa jókòó síbẹ̀ láti lu àwọn èèyàn ní jìbìtì ni. Èmi kọ́ ni mo ní ẹjọ́ ayé mi ṣe. Since tó ti jẹ́wọ́ sí àwọn kan tá a máa ṣe sí. Stella. Stella. What? So awful. Sir, get it, Joe. Really? And you have it on tape? Nǹkan tó kàn dùn mí bẹ́ẹ̀ ni pé a gbìyànjú láti tún interrogate further. But unfortunately,
She don't get sick, What? Give up. And she all necessary medical examinations and she has been confirmed dead. It's okay. Arrange. That's good. Let's smoke. Get the show necessary paperwork. Because I have gotten some sorry. Come on, Israel. Oh, leave me here. I will do. We just need to wake up and be trained. It's okay. Bonjour, you're telling me. Yeah, it's okay. So you can go. Go and turn it on there. It's okay. Right. Sit down. Yeah, firstly, I want to congratulate you to the way honestly, because even be temporarily, in fact, the life situation we just consuming. To place trust in your father. Sorry. And you are not back to the police force. Oh yes, you are back. And I've equally recommended you for a promotion, which the Commissioner of Police has taken up. So very soon you'll be promoted. And one more thing. Surely you know mo fẹ́ kó túbọ̀ kù sí nítorí beat tí máa fún ẹ nísìn is going to be a bit tighter than tó ti ṣe tẹ́lẹ̀ so that no trust I know you give me what I wanted so no problem. So Bright, you are welcome back to the police force. So personally we go back compensate if it's as we go along in our work compensate. You are welcome back. It's okay. We really appreciate the efforts in doing it. I know I did to go to the team as we say. It's okay. You want the king because you want to follow me or you want to share king. It's okay, right? You're welcome back. It's okay. Torí bálọ̀ ó dájú àbọ̀ ń bọ̀ ọmọdé búrọ́kọ̀ ó bójú ẹ̀yìn ṣọ́gá lólúwẹ̀rẹ̀ olùkóso ń bá ní.